A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ààrẹ Bọ́lá Tinubu ti sún ìrìn-àjò lọ ìlú Johannesburg, orílẹ̀-èdè South Africa àti Luanda, Angola síwájú látàrí bí ó ti ń retí kí wọ́n jábọ̀ fún un lórí ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́bìnrin ní ìpínlẹ̀ Kebbi àti ìkọlù tí wọ́n ṣe sí àwọn olùjọ́sìn ní Christ Apostolic Church, Eruku, ìpínlẹ̀ Kwara. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde àná láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà. Ọ̀nànúgà ní láti fèsì sí ìbéèrè gómìnà ìpínlẹ̀ Kwara ní ààrẹ Tinubu fi pàṣẹ kí wọ́n darí òṣìṣẹ́ sí lọ Eruku àti gbogbo agbègbè ìjọba ìbílẹ̀ Èkìtì bí ó ti ní kí àwọn ọlọ́pàá lépa àwọn adàlúrú tí wọ́n ṣe ìkọlù sí àwọn olùjọ́sìn. Ààrẹ Tinubu ni ó yẹ kí ó fi Àbújá sílẹ̀ lánàá láti kópa nínú ìpàdé àpérò àwọn adarí 20th G20 Summit ní South Africa kí ó tó kọrí sí Luanda láti kópa nínú ìpàdé mìíràn. Ìrẹ̀wẹ̀sì ọkàn látàrí ipò tí ìpínlẹ̀ Kebbi wà pẹ̀lú ìkọlù ọjọ́ Ajé àti ìkọlù àwọn adàlúrú tako àwọn olùjọ́sìn ní Eruku ni ààrẹ fi pinnu àti wọ́gi lé ìrìn-àjò. Ní báyìí, ààrẹ ń retí ìròyìn láti ọ̀dọ̀ igbákejì rẹ̀ Kashim Shettima tí ó lọ ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn ní Kebbi gẹ́gẹ́ bí aṣojú ààrẹ àti ìròyìn láti ọ̀dọ̀ ọlọ́pàá àti àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS lórí ìkọlù ìpínlẹ̀ Kwara. Ààrẹ Tinubu tẹnumọ́ ìpinnu rẹ̀ pẹ̀lú ẹ̀ṣọ́ agbófinró láti ṣe gbogbo ohun tí ó bá gbà láti lè ṣe àgbàkalẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ 25 tí àwọn adàlúrú jí gbé padà ní ayọ̀ àti àlàáfíà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ọ̀jọ̀gbọ́n àti onímọ̀ ìjìnlẹ̀ kan lórí ààbò Yahuza Deso ti sọ àsọdájú wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn adàlúrú tí wọ́n ń ṣọṣẹ́ jákèjádò ẹkùn àríwá ìwọ̀ oòrùn àti gbùngbùn àríwá jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní àwọn agbófinró dá wọn mọ̀ dáadáa, kódà wọ́n mọ àdúgbò wọn. Deso sọ àsọdájú yìí lánàá níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channel. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, 99.9% ti adàlúrú tó ń ṣọṣẹ́ ní ẹkùn àríwá ìwọ̀ oòrùn àti gbùngbùn àríwá ni wọ́n jẹ́ ọmọ Nàìjíríà. Wọ́n mọ̀ wọ́n mọ ẹni tí wọ́n jẹ́, ibi tí wọ́n wà, wọn kò fi ara ṣoko sí ibì kankan tàbí ibi tí ó ṣòro láti mọ̀. Ọ̀rọ̀ Deso yìí ń wáyé láàrin rògbòdìyàn tí ó dìrọ̀ mọ́ ìṣòro ààbò tí ó ṣẹ̀ṣẹ̀ wáyé níbi tí wọ́n ti jí akẹ́kọ̀ọ́bìnrin 25 gbé ní ilé-ìwé Government Girls Comprehensive Secondary School, Maga ní ìpínlẹ̀ Kebbi àti ìṣekúpa Brigadier General Musa Uba ní ìpínlẹ̀ Borno. Ìkọlù Kebbi wáyé láàrin aago 4 ìdájí ọjọ́ Ajé bí àwọn agbébọn ṣe ya wọ inú ọgbà ṣekúpa igbákejì ọ̀gá iléèwé kí wọ́n tó jí akẹ́kọ̀ọ́bìnrin 25 gbé. Àwọn olùgbé ni a gbọ́ wípé wọ́n ti wà lójú lalákàn fi ń ṣọ́rí lẹ́yìn tí wọ́n gbọ́ nípa ìkọlù tó ti ń wáyé ní àwọn ìlú tí ó wà ní agbègbè tí ó mú kí ará ìlú máa gbé nínú ìfòyà àti ìpayínkeke. Nínú ìkọlù mìíràn ní Brigadier General Uba tí iléeṣẹ́ ológun ní ó wà lálàáfíà tẹ́lẹ̀ lẹ́yìn ìkọlù ẹgbẹ́ ISWAP tí wọ́n dènà dè wọ́n ní ojúnà Dambra sí Biu ní Borno ni wọ́n padà fìdí ẹ̀ múlẹ̀ wípé ó jẹ́ Ọlọ́run nípè. Ẹgbẹ́ ISWAP yọ̀ǹda àwọn àwòrán kan níbi tí wọ́n ti fi ọwọ́ sọ̀yà wípé àwọn làwọn ṣekú pa ọ̀gá ológun. Ìṣẹ̀lẹ̀ méjèèjì yìí ti wá mú ètò ààbò le sí lórílẹ̀-èdè bí àwọn ọ̀jọ̀gbọ́n ṣe ìkìlọ̀ wípé ìwà dàlúrú àti agbésùmọ̀mí túbọ̀ ń peléke sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn alágbára aṣojú ìjọba Nàìjíríà tí National Security Adviser NSA Nuhu Ribadu darí ti ní ìpàdé pẹ̀lú Congressman ní US Riley Moore láti jíròrò lórí ìṣekúpa àwọn Kìrìsìtẹ́nì àti ìṣòro àdàlúrú tó túbọ̀ ń lékún sí i jákèjádò Nàìjíríà. Ìpàdé tí ó wáyé ní Washington DC gbájúmọ́ ìṣòro ààbò tó ń lọ ní Nàìjíríà títí kan ìgbésẹ̀ ìjọba láti gbógun ti ìṣòro wọ̀nyí, ìdáàbòbò àwọn ìlú ní
ìgbèríko àti àwọn ìkọlù tí wọ́n tọpinpin dé ọ̀dọ̀ àwọn ISWAP àti Boko Haram ní àwọn apá ibì kan lórílẹ̀-èdè. Àwọn òṣìṣẹ́ ìjọba yànnàná okun àti ìdáwọ́kọ́ tí ìjọba ní pẹ̀lú ọ̀nà tí US lè gbà láti fi ṣe ìrànlọ́wọ́ fún ìgbìyànjú wọn. Congressman Moore nínú ọ̀rọ̀ rẹ̀ wá sọ àsọdájú wípé ilẹ̀ United States ti ṣetán àti ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Nàìjíríà, ṣùgbọ́n ọmọ tó bá ṣípá lòbí ń gbé. Wọ́n ń retí ìgbésẹ̀ gidi láti Nàìjíríà láti fi gbógun ti ìkọlù sí àwọn Kìrìsìtẹ́nì. Ó tẹnumọ́ ìpinnu ìjọba ilẹ̀ US lábẹ́ ìṣèjọba Donald Trump tako ìṣekúpa ẹlẹ́sìn, bí wọ́n ti ṣe ìkìlọ̀ wípé Washington kò ní fi ààyè gbà kí wọ́n tẹ̀síwájú pẹ̀lú ìkọlù wọn tako Kìrìsìtẹ́nì ní Nàìjíríà. Lára àwọn aṣojú láti orílẹ̀-èdè láti rí ọ̀pọ̀ àwọn ọ̀gálọ́gàá òṣìṣẹ́ ìjọba bíi NSA Nuhu Ribadu tí ó darí ikọ̀ aṣojú, mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ìyáàfin Bianca Ojukwu, ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun, agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ àti mínísítà fún ẹ̀ka ìdájọ́ àgbà amòfin Lateef Fagbemi, ọ̀gá ológun Olúfẹ́mi Olúyẹdẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn This Day tó jáde lónìí. Mínísítà ìlú Àbújá Nyesom Wike ti kan alága apá kan ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) Tanimu Turaki lábùkù lánàá lórí bí ó ṣe ń ké sí ààrẹ orílẹ̀-èdè United States Donald Trump kí ó wá dá sí ètò òṣèlú Nàìjíríà. Èyí ń wáyé bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe ti olú iléeṣẹ́ ẹgbẹ́ PDP pa lánàá Ọjọ́rú lórí fàákájà àti rògbòdìyàn adarí tí ó bẹ́ sílẹ̀ níbi ó ti gba àlejò àwọn board member South-South Development Commission tí alága Chibudom Nwuche darí ní Wike ti ní ọ̀rọ̀ Turaki lè dá wàhálà sílẹ̀ lórílẹ̀-èdè, bí ó ti fi ẹ̀sùn kan tòun tàwọn tó ń ṣèjọba lórí wípé wọ́n tàpá sí àṣẹ ilé-ẹjọ́ tí ó ṣe àpèjúwe rẹ̀ ní ìwà àìbìkítà. Ọjọ́ Ìṣẹ́gun ni Turaki ké sí Trump àti àwọn orílẹ̀-èdè mìíràn tí wọ́n ní agbára láti gba Nàìjíríà kalẹ̀ lẹ́yìn ìdojúkọ tí ó wáyé láàrin àwọn orogún olóṣèlú láàrin ẹgbẹ́ PDP ní olú iléeṣẹ́ ẹgbẹ́ ní ìlú Àbújá. Turaki ní ìjọba tiwantiwa ti wà nínú ewu tí èyí tún pa kún ẹ̀sùn ìṣekúpa Kìrìsìtẹ́nì tó wà nílẹ̀. Nígbà tí ó ń sọ̀rọ̀ lánàá, Wike ní ó yẹ kí àwọn agbófinró ránṣẹ́ sí Turaki fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Wike ní ẹ wo ẹni tí kò lè tẹ̀lé àṣẹ ilé-ẹjọ́ tó wá ń ké sí Trump kí ó bá wọn dá sí ìṣèjọba. Níwọ tó lè ṣàmójútó ilé rẹ, ó wá dá ẹ̀bi ru ará ìta wípé kò lè bá ọ ṣàmójútó ilé rẹ. Níbo náà ti ń ṣe irú ẹ̀? Ọjọ́rú tí ọlọ́pàá ti iléeṣẹ́ PDP pa ni wọ́n fi barbed wire dí gbogbo ọ̀nà àbáwọlé bí wọ́n ti ní àṣẹ wá láti òkè, ṣùgbọ́n kọ̀ láti pèsè àlàyé. Gbogbo akitiyan àti kàn sí agbẹnusọ ọlọ́pàá Àbújá ni ó já sí pàbó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ènìyàn 4 láti ìdílé kan ṣoṣo ni ó jóná kú lówùúrọ̀ àná níbi ìjàmbá iná tí ó ṣẹ́yọ nínú ilé wọn tí ó wà ní Kundila Layin Baba Impossible ní ìjọba ìbílẹ̀ Taron ní ìpínlẹ̀ Kano. Alukoro iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Saminu Abdullahi fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde àná. Ó ní láàrin aago 4 kọjá ìṣẹ́jú 13 ìdájí ni wọ́n ṣe àfisùn ìṣẹ̀lẹ̀ iná. Gẹ́gẹ́ bí àlàyé rẹ̀, bí wọ́n ti dé ibi ìṣẹ̀lẹ̀ ni wọ́n bá wí pé iná ti gba gbogbo ìsàlẹ̀ ilé tí wọ́n ń gbé nínú rẹ̀. Ó fi kún un wípé iná yìí ba yàrá 2, ilé ìdáná kan àti ilé ìgbọ̀nsẹ̀ jẹ́ pátápátá. Ènìyàn 5 ni ó há sínú ilé, níbi tí a ti rí bàbá, ìyá àti ọmọbìnrin 2 tí ọjọ́ orí wọn jẹ́ 3 àti ọdún 1 ààbọ̀. Gbogbo wọn ni wọ́n jóná kú sínú ilé, yàtọ̀ sí ọmọdékùnrin ọmọ ọdún 12 kan Aminu Shodandi tí àwọn panápaná rí dóòlà. Ìwádìí àkọ́kọ́ ṣe àfihàn wípé oògùn apẹ̀fọn mosquito coil tí ẹbí yìí tàn kí wọ́n tó lọ sùn ni ó fa ìjàmbá iná. Ìròyìn jábọ̀ wípé àìpẹ́ yìí ni ìṣẹ̀lẹ̀ iná kan wáyé ní gbajúgbajà ọjà Singa ní Kano, níbi tí ṣọ́ọ̀bù 29 àti ilé ìkẹ́rùsí 19 ti jóná ráúráú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Olùdíje du ipò ààrẹ láti ẹgbẹ́ òṣèlú Labour níbi ìdìbò ọdún 2023 Peter Obi ti kọjú sí ààrẹ Bọ́lá Tinubu àti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) wípé wọ́n mú ètò òṣèlú lọ́kùnkúndùn ju ìṣèjọba lọ. Ó fi ẹ̀sùn kan ẹgbẹ́ tó ń ṣèjọba lọ́wọ́ wípé wọ́n gbájúmọ́ àti máa bu epo sí fàákájà tó ń lọ láàrin ẹgbẹ́ alátakò fún àǹfààní ara wọn ju ìdáàbòbò ẹ̀mí àti dúkìá ọmọ Nàìjíríà. Obi tí ó sọ èyí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X lánàá ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn tí ààrẹ US Donald Trump ṣe àpèjúwe orílẹ̀-èdè ní ìtìjú ńlá. Àwọn kan ń bínú, ṣùgbọ́n ní báyìí ṣé kìí ṣe òtítọ́? Báwo la ṣe máa jiyàn rẹ̀ lẹ́yìn tí ó jẹ́ wípé láàrin ọ̀sẹ̀ kan ṣoṣo ni wọ́n jí ènìyàn 25 gbé? Bákan náà ni wọ́n tún ṣekú pa ọ̀kan lára àwọn ọ̀gálọ́gàá ológun pẹ̀lú àwọn òṣìṣẹ́ ológun. Ìkọlù ńlá mìíràn tún wáyé ní ìpínlẹ̀ Kwara. Yálà kí a wà ní ìṣọ̀kan lákòókò yìí, làwọn mìíràn tún ja ìjà òṣèlú láti fi yí ọkàn kúrò nínú ìṣẹ̀lẹ̀ tí ó wà nílẹ̀. Obi ní kí wọ́n wo ohun tí ó ń ṣẹlẹ̀ láàrin ẹgbẹ́ PDP, Labour, SDP àti àwọn ẹgbẹ́ òṣèlú mìíràn tí wọ́n dá sílẹ̀. Fàákájà tí ìjọba mọ̀ọ́mọ̀ dá sílẹ̀ yálà tí ó yẹ kí orílẹ̀-èdè wà ní ìṣọ̀kan lákòókò yìí. Obi ṣe ìrántí ìgbà ìṣèjọba ààrẹ Umaru Musa Yar'Adua. Láàrin rògbòdìyàn tí ó wáyé nínú ẹgbẹ́ òṣèlú tí ó wà ní ìgbà náà ni Yar'Adua fi pàṣẹ fún alága àjọ elétò ìdìbò ìgbà náà, Maurice Iwu, wípé àlàáfíà gbogbo ẹgbẹ́ òṣèlú ṣe pàtàkì fún ìjọba tiwantiwa, kìí ṣe ti ẹgbẹ́ tó ń ṣèjọba lọ́wọ́ nìkan. Wọn kò gbọdọ̀ fojú kéré ẹgbẹ́ òṣèlú kankan, gbogbo wọn ni wọ́n gbọdọ̀ ṣiṣẹ́ lábẹ́ òfin. Ṣùgbọ́n ìdàkejì rẹ̀ ló ń ṣẹlẹ̀ lónìí. Ọ̀nà àti dá ìrẹ̀wẹ̀sì sílẹ̀ láàrin ẹgbẹ́ alátakò ni ìjọba gbájúmọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Adájọ́ James Omotosho láti Ilé-ẹjọ́ Gíga ìlú Àbújá tó ń gbọ́ ẹ̀sùn lórí adarí ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB Nnamdi Kanu ti pàṣẹ kí àwọn agbófinró gbé Kanu níkànlápá bóde kúrò nínú yàrá ilé-ẹjọ́ lẹ́yìn tí ó yarí wípé adájọ́ kò ní gbé ìdájọ́ kalẹ̀ lórí ẹ̀sùn àdàlúrú tí ìjọba fi kàn án. Èyí ń wáyé lẹ́yìn ọ̀pọ̀ ìgbà tí Kanu fi ń tẹnumọ́ wípé kí adájọ́ tọ́ka ibi wọ́n kọ sí nínú ìwé òfin wípé kò lẹ́tọ̀ọ́ sí àti pe ẹ̀sùn lórí ẹ̀sùn tí wọ́n pè takò. Bí ilé-ẹjọ́ ṣe dá ìgbẹ́jọ́ dúró láti fún àwọn agbófinró láàyè àti ru Kanu bóde. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká olórin Tiwa Savage ti ní ìbéèrè fún ìbálòpọ̀ láti ọ̀dọ̀ àwọn olórin obìnrin láti fi ṣe pàṣípààrọ̀ fún àǹfààní tí wọ́n nílò jẹ́ ìṣòro gbòógì tó ń dojúkọ àwọn obìnrin ní ẹ̀ka orin orílẹ̀-èdè. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìgbìmọ̀ tí Entertainment Week Africa ṣe àgbékalẹ̀ ni Savage ti ní òun ti ní ìrírí níbi tí wọ́n ti wí fún un wípé ó gbọ́dọ̀ lọ ṣe àbẹ̀wò sí ọ̀gá ilé-iṣẹ́ kan kí wọ́n tó lè gbé iṣẹ́ orin fún un. Bákan náà ni ó ṣe àfihàn wípé òun ti fìgbà kan rí pàdánù iṣẹ́ ńlá kan endorsement deal nítorí ó kọ̀ láti lọ lo ìsinmi pẹ̀lú ọ̀kan lára ọ̀gá ilé-iṣẹ́ ní Dubai. Savage ní ìrírí yìí ló mú un mọ̀ wípé àwọn ọ̀gá ilé-iṣẹ́ kan nífẹ̀ẹ́ sí ara rẹ̀ ju iṣẹ́ tí ó fẹ́ ṣe fún wọn lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.